الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين، نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم، وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد، ويفعل الله سبحانه وتعالى آتويك أتيك فنبي محمد صلى الله عليه وسلم. اللهم شاء بعد شالكم كان النبي بعد شالكم على كواكا ومن تواكب على محمد صلى الله عليه وسلم تيجي من القيامة. إليني تسواج نبي àlàyé tírà التوحيد الميسر èyí tí a ń ṣe àlàyé ẹ̀ fúnra wa, tí a bẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala Ọlọ́run jẹ́ kí ó wúlò fún wa ní ayé àti ní al-qiyama, kó ṣe àgbọ́yé التوحيد tó yẹ sí pé òun náà ni ìṣe Ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo, kó ṣe ní rọrùn fún wa. A ti bá àlàyé náà dé ojú ewé 66, pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala ojú ewé 67 láti gbé àlàyé náà lónìí bí idhnillahi ta'ala, ibi tí àfáà ti ń sọ wípé at-tama'im. At-tama'im kí là ń pè bẹ́ẹ̀? Àfáà ní ta'rifuha lughatan, tán bá ní at-tama'im nínú èdè, torí èdè Lárúbáwá ni, jam'u tamimah, òun náà ni ó jẹ́ plural fún tamimah, jẹ́ pé at-tama'im òun ni jam'u, òun náà ni kéèyàn so nǹkan mọ́ ọrùn kan, àbí ká ṣáà ti so nǹkan. Àfáà wa ní shar'an, nínú sharia, nǹkan tí wọ́n ń pè ní at-tama'im àbí at-tamimah, òun náà ni ma yu'allaqu fi a'naqi as-subyan wa ghayrihim li daf'i al-'ayn. At-tamimah àbí at-tama'im tá ń sọ, òun náà ni nǹkan tí a máa ń so mọ́ ọrùn àwọn ọmọ kéékèèké, àbí tó yàtọ̀ sí wọn náà ni, bóyá nǹkan ọ̀sìn náà ni, tá a máa so mọ́ wọn lọ́rùn láti jẹ́ sí pé a fi ń wá ìṣọ́ fún wọn níbi aburú. Eléyìí túmọ̀ sí pé at-tama'im òun náà ni gbogbo nǹkan tí a máa ń so mọ́ ọrùn, bóyá ọmọdé ni àbágbàlagbà náà ni, àbí nǹkan ọ̀sìn ni, àbí mọ́lé náà ni, àbí inú mọ́tò ni, gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a máa ń so mọ́ àwọn nǹkan wọ̀nyí láti ká fi ń wáṣọ fún wọn, òun náà ni at-tama'im. Eléyìí wá rèé, àfáà ní at-tama'im tí a wá ń sọ yìí, pé àwọn kan tá a máa ń so mọ́ ọrùn kan, wọ́n ní pé qisman, ó pín sí méjì. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀, tama'imun min al-Qur'ani wal ad'iyati an-nabawiyyah. Òun náà ni at-tama'im, àwọn nǹkan tó jẹ́ pé a fi tá a so mọ́ ọrùn kan, tó jẹ́ sí pé àwọn nǹkan wọ̀nyí inú al-Qur'an láti mú nǹkan tá a kọ sínú pépà, àbí nínú anything tó bá wù kó jẹ́ náà ni, tá a ṣe kí nìyẹn o, tá a fi fẹ́ so mọ́ ọrùn kan. Àbí ó lè má jẹ́ Qur'an náà, ó lè má jẹ́ Qur'an náà ni, ó lè jẹ́ sí pé àwọn àdúrà tí a rí mú látọ̀dọ̀ Muhammad sallallahu alaihi wasallam, òun náà ni a kọ sínú àwọn pépà, àbí nǹkan mìíràn tí a fẹ́ fi so kọ́. Tó bá yẹ sí pé al-Qur'an ló wà nínú pépà tí a fẹ́ fi kọ́, àbí àdúrà tá a jogún látọ̀dọ̀ Muhammad sallallahu alaihi wasallam náà ni, àfáà ní pé was-sahihu fiha al-man'u li wujuhin thalatha. Àfáà ní pé èyí tó fi ń lálàáfíà jù, tó yẹ sí pé òun náà ló fi ń bá a mu jù, náà ni ká sọ wípé kódà kó jẹ́ sí pé al-Qur'an náà ni nǹkan tá a kọ sínú pépà, àbí nǹkan míì náà ni, kí a má ṣe, kí a jìnnà sí, òun ló fi ń dáa jù. Kí ni ìdí? Àfáà ní pé li'umumi an-nahyi 'ani at-tama'im wa la yujadu mukhassasun
mukhassisun lil-umum. Afáwa ní pé torí pé ẹ̀rí tó wá látàrí wípé ká má so nǹkan kọ́, ká má ṣe nǹkan, ká má so nǹkan kọ́ àwọn nǹkan, ẹ̀rí yìí wá lẹ́rìí tó jẹ́ sí pé ó wà general ni, tí ò jẹ́ sí pé ó sọ fún wa wípé tó bá expire Kùránì ni a lè ṣe, tó bá pé àdúrà tá a rí ọ̀dọ̀ tàbí nípa a lè ṣe. Ẹ̀rí tó wá sọ pé ká má so nǹkan kan mọ́ ọrùn ọmọdé ni, àbọ̀rún àgbà ni, àbí mọ́tò ni, àbí nǹkan ọ̀gbìn ni, àbí ilé ní, gbogbo tó wá ṣe lè wù kó jẹ́. Torí pé hadithi tó wá táwọn Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé inna ruqa wa tama'ima wa tiwalata shirkun. Àbí sallallahu alaihi wasallam sọ pé kí nìyẹn o, dájúdájú ìmọ̀ ṣe kí nìyẹn o, ìmọ̀ pọ̀fọ̀ àti ìmọ̀ so nǹkan mọ́, ìmọ̀ so nǹkan márùn nǹkan ọ̀sìn àbí èèyàn náà ni láti fi wáṣọ, wa tiwalata àti ògùnfẹ́ shirkun, ẹbọ ni, ànábì pè lẹ́bọ. Orí eléyìí àwọn àfáà wa dúró sí pé ká má so kọ́ wá ṣe kó àkójá Kùránì náà ni ká jìnà sí. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀rọ̀ táwọn àfáà tún mú wá lórí pé ká má so kọ́ náà ló fi ń dáa jù, òun náà ni pé saddan lizzari'ah, òun náà ni ká lè bá fi dínà mọ́ àwọn nǹkan aburú mi tó lè tàtàrà rẹ̀ wájú, fa innaha tufdi ila ta'liqi ma laysa mubaha. Torí tá bá ti ṣí àyè rẹ̀ lẹ̀ pé káwọn èèyàn máa kí nìyẹn o, kán máa so Kùránì mọ́rùn, kán máa so àdísì Ànábì náà mọ́rùn, àbáwọn àzkárù míì náà ni, á ṣe kí nìyẹn o, á padà lídìí àwọn èèyàn lọ síbi pé ìmọ̀ so nǹkan tó yẹ sí pé kò lẹ́rìí náà mọ́rùn. Káwa náà dẹ̀ kíyèsí, a rí i pé láwùjọ wa ọ̀gọ̀rọ̀ tí ẹ so Kùránì gan náà mọ́rùn mọ́. Léyìí tá a mọ̀, ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ń sìn fọ́tò àwọn ṣéhù wọn ni wọ́n ń so kọ́rùn. Fọ́tò kí nìyẹn o, fọ́tò àwọn ṣéhù wọn ni wọ́n ń gbé kọ́rùn, wọ́n tẹ̀ tí wá pa Kùránì yẹn gan náà tì. Tó ń túmọ̀ sí pé ká nípa ti dínà mọ́ kíkọ́ wọ́n so nǹkan kan mọ́rùn ni, eléyìí gan ò ní padà wọlé sí wọn lára. Kódà a rí náà tán pé wọn ní mùsùlùmí tó yẹ sí pé wọn tiẹ̀ tún so nǹkan tó jẹ́ ṣéhù gan náà mọ́rùn mọ́, wọ́n ń so nǹkan tó yẹ sí pé àwọn ẹlẹ́bọ ni wọ́n tún ń tà fún wọn ni. Àwọn so wọn mọ́ lápá, wọ́n á so wọn mọ́ ń dì, wọ́n á gbé kọ́lé, kódà ẹ tún máa wọlé ẹlòmíì, ẹ mọ̀ rí pé bí àdó tún ń rin báyìí ni, tó dẹ̀ pé rẹ̀ ní mùsùlùmí. Torí ìdí eléyìí, ká gbìyànjú láti má ṣe kí nìyẹn o, làwọn fi sọ pé kí nìyẹn o, ká má so nǹkan kan mọ́ ọrùn kan, òun ló fi kí nìyẹn o, òun ló lálàáfíà jù. Ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ táwọn afá tún mú wá, annaha satakunu urdan lil imtihan, òun náà ni wípé tá a bá ní káwọn èèyàn máa ṣe, àwọn èèyàn ó padà ṣe kí nìyẹn, wọ́n ó padà máa fi àbùkù kan al-Qur'an indama yadkhulu man allaqaha al-khala'a liqada'i hajati. Nígbà tó yẹ sí pé àwọn tó bá ń so nǹkan mọ́rùn yìí, wọ́n ó padà máa fi àbùkù kan kí nìyẹn o, wọ́n padà máa yẹpẹrẹ al-Qur'an, wọ́n padà máa yẹpẹrẹ hadith, látàrí pé kí nìyẹn o, tó bá ti ń wọ̀ sọ́run ẹlòmíì gan, a máa wọnú tọ́ílẹ̀tì, a máa wọnú àwọn ẹ̀gbin tó dẹ̀ sí pé a gbọ́dọ̀ máa gbé ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ̀. So eléyìí, òun náà ni a fi sọ pé kí nìyẹn o, ká má kí nìyẹn o, ká má so nǹkan kan mọ́rùn, ká má wá ìṣọ́ pẹ̀lú pé à ń ṣe àdúà, òun náà ni ó fi ń dáa jù. Eléyìí ní abala tó yẹ sí pé al-Qur'an. Ká wá bọ́ sábàlá ẹlẹ́ẹ̀kejì, òun náà ni kí tama'im min ghayri al-Qur'ani wal ad'iyati an-nabawiyyah. Ẹ wá rí kọ́ ẹ sí pé nǹkan tá a fẹ́ so mọ́rùn nǹkan rèé, kọ́ ẹ sí pé kò ṣe al-Qur'an, kò tún kí ń ṣe àdúrà tá a jogún lọ́dọ̀ Nabi sallallahu alayhi wa sallam, kallati takun min asma'il jinni wa shayatin, gẹ́gẹ́ bí èyí tó yẹ sí pé orúkọ àwọn àlùjànnú òun ni wọ́n ń kọ sí, àbórúkọ àwọn ṣaitan, àwọn nǹkan tó yẹ sí pé àwọn nǹkan èṣù táwọn èèyàn ń jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run Ọba, wa yakunu fiha talasim ghayru mafhuma, tó yẹ sí pé wọ́n á tún wá kọ àwọn nǹkan, wọ́n á tún wá dó àwọn nǹkan míì tó yẹ sí pé èèyàn gan kò, àwọn èèyàn ò ní tún gbọ́ túmọ̀ rẹ̀ yé. Fahadhihi muharramatun qat'a, irú eléyìí èèwọ̀ ni ní gbogbo ọ̀nà tó bá wù kó gbà wá, eléyìí èèwọ̀ ni. Wa hiya mina shirki li'anna fiha ta'alluqan bi ghayrillah, torí wípé àwọn tó bá ń ṣerú nǹkan eléyìí ẹbọ ni, látàrí wípé tó máa ṣe ti ń so kọ́ ẹ̀, wọ́n ti ń rí níyì pé kíní làwọn fi kíní yẹn o, kíní ló ń ṣọ́ àwọn kúrò níbi aburú lẹ́yìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Kò sì sẹ́nìkan tí máa ń ṣọ́ ni kúrò níbi aburú
jẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lọ. Torí ìdí eléyìí ló fi sọ pé a gbọ́dọ̀ so kankan mọ́rùn, gbogbo bó bá ṣe lè wù kó jẹ́, à á gbìyànjú láti jìnnà sí ìmọ̀ so nǹkan mọ́rùn. Àfáà wa ní al-khulasa, sọ́mùrì gbogbo nǹkan tá a sọ yìí, kí ni sọ́mùrì rẹ̀? Àfáà ní anna at-tama'ima kullaha muharramah. Òun náà ni pé ká lọ mọ gbogbo nǹkan tó wá yẹ sí pé ẹ máa so mọ́rùn nǹkan kullaha muharramah, gbogbo ẹ̀ ìwọ̀ ni. Sawa'an kanat min al-Qur'an aw min ghayrihi, bó jẹ́ nínú al-Qur'an ni àbó jẹ́ nínú nǹkan míì tó ṣe al-Qur'an ni, ìwọ̀ ni ká máa so nǹkan kọ́, léyìí tó fi ń lálàáfíà jù nínú ọ̀rọ̀ èyí tá a rí nínú ṣẹ̀ríà. Wa in kana min ghayrihi fa hiya muharramatun wa shirkun. Tó wá sí pé kò tún wá tiẹ̀ lọ jẹ́ al-Qur'an àbí àwọn nǹkan tó jọ al-Qur'an ni, eléyìí èèwọ̀ lòun tiẹ̀, ẹbọ tó wá ní abẹ́ ẹbọ náà sì ni a tó sí. Eléyìí tó ń túmọ̀ sí pé ìmọ̀ so nǹkan mọ́ nǹkan, eléyìí nǹkan tó yẹ kí á gbìyànjú láti jìnnà sí ni. Tá bá dẹ̀ wo àwùjọ wa nílẹ̀ Yorùbá, ọ̀gọ̀rọ̀ àwọn tó ń pe àwọn ní mùsùlùmí ni wọn kíyèsí abala yìí. Ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń pe àwọn ní mùsùlùmí náà kíyèsí abala yìí. Wọn kì í bìkítà nǹkan tó fẹ́ so mọ́rùn ọmọ wọn, pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké. Wọ́n á ní ọmọ mi ń wo eyín lọ́wọ́, wọ́n á máa so nǹkan mọ́ lọ́rùn. Nǹkan tó yẹ sí pé àwọn gan-an náà, àwọn tó ń ta fún àwọn tí ò kì í ṣe mùsùlùmí ni, wọ́n á máa so nǹkan, wọ́n máa ń dì. Kódà kó jẹ́ pé mùsùlùmí ni wọ́n, èwo la tún rí pé àwọn àfáà ní ká jìnnà sí. Ká tó sọ pé ẹni tí ò kì í ṣe mùsùlùmí, ta lẹ̀ là ń gbára lé Ọlọ́run subhanahu wa ta'ala. Ibo wá lè gbára lé Ọlọ́run subhanahu wa ta'ala wà tó wá sí pé àfijọ́sìn, torí nínú ìmọ̀ gbé ara lé Ọlọ́run subhanahu wa ta'ala, nínú àwọn abala àjọsìn ni tá a gbọ́dọ̀ gbé fẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala. Kí wá ní ẹ̀rí pé ká má so nǹkan mọ́rùn nǹkan, ká má so nǹkan mọ́ ilé, ká má so nǹkan mọ́ gbá, ká má so nǹkan mọ́ àwo? Òun náà ni ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó wà nínú tí Imam Ahmad tí wọ́n gbé jáde àti Abu Dawud. Òun náà ni hadith tá a ti kà fún wa síwájú. Òun náà ni ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam sọ pé inna ruqa, dájúdájú ìmọ̀ pọ̀fọ̀ ni, ìmọ̀ wí àwọn gbólóhùn àwọn ọ̀fọ̀ ni, wat-tama'im, àti ìmọ̀ so nǹkan kọ́lé, ìmọ̀ so nǹkan kọ́ra, wat-tiwalata, àti ìmọ̀ ṣe ògùn ìfẹ́, shirkun, ẹbọ ni o, ẹbọ l'Ànábì pé. Eléyìí ni àlàyé lórí abala yìí tó yẹ sí pé èmi àti yín ká gbìyànjú ká jìnnà sí. Ká má máa so nǹkan mọ́lé, ká má máa so nǹkan mọ́ra, ká fi ìmọ̀ wá ìṣọ́, ká máa wá ìṣọ́ pẹ̀lú agbára Ọlọ́run subhanahu wa ta'ala ni. Nínú abala tá a tún fi máa kíyèsí gan ni pé ibi tí nǹkan yìí tó ti mọ, ibi tó yẹ sí pé ká gbìyànjú ká jìnnà sí náà ni. A rí wípé àwọn tán máa ń so nǹkan mọ́lé, so nǹkan mọ́ra yìí, ọ̀gọ̀rọ̀ wọn rèé sì wọ́n máa ń rí níye kíní yẹn gan náà ló ń ṣọ́ àwọn ni. Ó fi sí pé tá a bá lọ wo àwọn kèfèrí ńsìn, tá bá rí nǹkan tó wá jẹ́ nǹkan aburú, wọ́n máa ń na báíbù wọn síta ni kí báíbù dá padà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ti wá ń sáwà àwùjọ àwọn mùsùlùmí náà lónìí. Ẹlòmíì aburú wọn fẹ́ ṣẹlẹ̀ sí ká tó yẹ kó kúkọ Ọlọ́run bá a fẹ́ máa na nǹkan tó yẹ sí pórí póhùn òun so mọ́ra, òun so mọ́ ọrùn, àbí kó gbá Al-Qur'an náà ni póhùn fẹ́ máa ná sí nǹkan yẹn látàrí pé kí agbára kan jáde ńbẹ̀. Eléyìí nínú àwọn aburú tí máa ń ṣẹlẹ̀ tá bá ti ń so nǹkan mọ́lé, so nǹkan mọ́ra ni. Ló fi yẹ sí pé ká gbìyànjú kí a kíyèsí abala yìí. Allah subhanahu wa ta'ala, èmi àti kọ́lọ́n kó ṣọ́ wa kúrò níbi ẹbọ, kó ṣọ́ wa lọ́kan náà tá a lè máa gbára lé Ọlọ́run subhanahu wa ta'ala ní gbogbo ìgbà ayé wọn.